ká sọ̀rọ̀ wa ọ̀rọ̀ sísọ ìmọ̀ ń dáwọ̀ sílẹ̀ ní ipe ọ̀rọ̀ téèyàn bá sọ ìtọ́ ọba fẹ́ mú wá àti sọ kọjá lánàá pé jẹ́ kó wà authentic torí Al-Qur'ani tí wàá fi hàn wá yí pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá gbé wá gbogbo làbáàrì tí wọ́n bá gbé wá ẹ wá díẹ̀ dáadáa fatabayyanu. Kun fasiqun binabahin fatabayyanu. wọ́n kà máa gbé nǹkan kan síta lọ́jọ́ apàkíyèsí àwọn pépà apàkíyèsí àwọn rédíò apàkíyèsí àwọn tẹlifíṣàn apàkíyèsí gbogbo ẹni tí ń sọ̀rọ̀ sórí nẹ́ẹ̀tì tó máa ba ìjọmọlúàbí ọmọnìyàn jẹ́ ọmọ sọmọ èèyàn di òhò lórí nẹ́ẹ̀tì látọ̀rọ̀ ẹnu rẹ ọsọmọ èèyàn sí òhò lórí nẹ́ẹ̀tì látara tó bá kọ àti pé gbogbo ń tọ́ ọkọ yìí kò ní í so tó ń bi omi kódé yìí tó tọ́ bá wà ń bẹ́ẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìbá kéèyàn ọba ìjọmọlúàbí èèyàn jẹ tá anabi máa yí pé tí dá sílẹ̀ kéèsè ń tọ́ da lànàbì ìjọ ìwà yí pé ẹni bá máa láìfí máa abà tó bá máa láìfí ma abani mùsùlùmí bí sẹ́ǹbìhì anabi tó bá ma láìfi mọ ọmọ ìyá rẹ̀ kan tó jẹ́ mùsùlùmí ọmọ àmà kìí ṣe ìtọ́ ọmọ pé láìfi ń bẹ lára rẹ̀ nǹkan báyìí ń ṣẹlẹ̀ anabi ní tó ọba fi wá sọ ọ fi wá sọ síta anabi ní láàmú yẹmu ata yẹtẹ àìlá ìwáyà mi ní ata ẹ̀fọ́ra ó ní kútìrú ọ́fíìsì ọ sallallahu alaihi wasallam pé ká ọ máa ba kárí èèyàn jẹ́ kó o máa sọ àwọn èèyàn kó o sọ wọ́n sí wò kódà bọ́ ọba máa mà ó bò ní. ǹjẹ́ bàbá mọ̀lá ìbí kan máa mọ̀ ọ̀dá ènìyàn ànábì àmọ́mọ́ ló sọ bẹ́ẹ̀ ó ní kó o bọ́ láti rí mọ́tò ní àṣírí rẹ̀. wọ́n kàtí rí ẹ̀ ní ọjọ́ kan náà àwọn àyímẹ́sì ìmáàmù Málìkì kọ́ lọ́wọ́ ìmáàmù Málìkì fi ní tó o bá fẹ́ ṣàtúnṣe kan pẹ̀lú òun àbí ìmáàmù Ṣáfì tahadini nasiyata bin firadi. ó ní tó o bá fẹ́ bá mi sọ̀rọ̀ o fẹ́ pàkíyèmí sí nǹkan àbọ̀ fẹ́ ṣe wáàsí fún mi bá mi sọ tí mo bá wà lémi nìkan. wajannibuni nasiyata bil jamaa. ó ní wáàsí rẹ tó fẹ́ ṣe ni àkíyèsí tó fẹ́ pè mí ní àbọ̀rọ̀ tẹ́fẹ́ tí mo bá ti wà ń jàmọ́ ó ní jìnnà sí mi. فإن النصيحة بين الناس لوم نوع. ó ní kọ́ lọ́mọ báyẹn sọ̀rọ̀ ọ̀fẹ́ pàkíyèsí ẹ̀ ọ̀fẹ́ síwájú mu ní àfọ̀bẹ́ bá sọ láàrin àwùjọ tó wà láàrin àwùjọ náà ìra kan ní. من التوبة لا رضا استماع. من التوبة لا رضا استماع. kan ní nínú fa aṣọ ọmọnìyàn ya ọmọ kan mọ̀nyàn tí ń ṣe tí ọ̀dà ó lè láì dá ọlọ́run ọba nìkan lọ́ba tó pé ọwọ́ afẹ́ kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ ó ti rí láì mọ ìgbà ọ̀ kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ ọ̀dà àrí ọkọ̀ ọlọ́mọdé ọ̀rọ̀ wa lónìí ìdè ìwọ́ tá à ń bá sọ̀rọ̀ nù ìka báyìí tó ń ṣe ìbá ọ̀hún bá tiẹ̀ jẹ́ ni ò ṣe dáadáa fún un Ìmáàmù Ṣáfì yìí ní yọnu pẹ̀lú eléyìí ń lọ́dọ̀ rẹ̀ kó o bọ́ kọ̀ọ̀kan sáré dé bọ́ sórí mídíà kó o máa faṣọ ọmọnìyàn ya kódà borí bẹ́ẹ̀ tọ́kílẹ̀sì ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń wá kò rí bẹ́ẹ̀ wọ́n sàrí mídíà ní irinṣẹ́ kan táwọn lè fi bà tìyàn jẹ́ tó o bá ṣe bẹ́ẹ̀ ọ lọ tó bá yá nítorí ṣe wọ́n padà tẹ̀lé ọ nítorí a ti rí àdìsí lọ́dà ná Muhammad sallallahu alayhi wa sallam tó ní ta ni mùfùlísù ta lẹni tó jò kalẹ̀ níjọ̀gbẹ́dẹ àdìkíámà ta lè lè pè ní mùfùlísù mùsùlùmí ni múmìnì ni àbọ̀dádì kíámà òdebẹ̀ ló ló sì ni. atadiruna manil muflisu min ummati. ó ní ta ni mùfùlísù min ummati. qalu al muflisu minna man la dirhama lahu wala mata. lè pè ní mufilisu ẹni tó jò kalẹ̀ bíi táyà tí ò ní nǹkan kan òun lẹni tí ò ní gá tí ò ní go àwọn kàkún ipe ẹni tí ò lò sí èèyàn ni wọ́n ń pè ní mufilisu ẹni tí ò ní nǹkan kan wọ́n sọ bẹ́ẹ̀ fún anabi Muhammad. wàkọ́ọ̀lá anabi wa dáhùn báyìí pé. alimufulisu mi ní ummati yati yawmal qiyamati. anabi ní kẹrọ lóṣù tó ń sọ yẹn nínú àwọn àjọ òun lẹni tó déjọ gbèndé àlìkìyàmá. bí salatin wa siyamin wa zakatin wa hajjin. ó lè lóòótọ́ ó kírun irun
rẹ pé atúrun rẹ wò ìrun pé atú àwẹ̀ wò àwẹ̀ pé atú sàkẹ́ wò sàká pé atú ájì rẹ wò ájì pé atú rí dáadáa míì tó ṣe. walakin qad shatama hadha. àpapà tó dé àdìkíyàmà ẹ̀sìn ló kó wá àwa wo bí muamala ìbáyàn lò báwo lèèyàn ṣe báyàn lò ọwọ́ afẹ́lì ń bẹ̀ kọ́dísà ta máa ṣá ó fẹnu gbélé nígbà tó wà láyé ọba àlàáfíà rẹ̀ jẹ́. wa qasama hadha. ó purọ́ mẹ́lẹ̀ nígbà tó wà láyé. wa sabaka damma hadha. ọgbẹ́jẹ̀ léyìí lọ́nà tí ò tọ́ ọdẹ́gẹ̀ rẹ̀ lẹ̀ lọ́nà tí ọ̀dà pé wéṣì ẹ̀. wa kalama lasa. ọwọ́ akówó eléyìí ó kó jẹ ó kówó yẹn ọwọ́ akówó náà ọwọ́ akó jẹ. ọwọ́ adarí kìámà agbọ́pọ̀ kírun agbọ́pọ̀ gbàwẹ̀. asolama haza. agbọ́ pé ọyọ̀ sàká agbọ́ pé ọlọ́sàájì gbogbo sẹ́ẹ̀sì ló ṣe àmọ́ ńgbà tí ó di gbogbo tó kó wá iṣẹ́ ó rí i pé gbogbo tó ṣe fún yàn tó fẹ́ kó bá jọ̀gbìn ìdí àríkè àmọ̀ yẹn gbogbo ẹ̀ pátápátá nǹkan téèyàn bá ṣe tí èyí jẹ́ kí píìsì ó rè nìyí. èèyàn tó kúrọ́ ta kò láyé ṣebí irọ́ ni wọ́n pa fún ìyàwó àìsàn lọ́dà gbogbo àwùjọ ìsìlámù rú irọ́ nìyà àdí ọ̀rọ̀ ni pé ó ṣe ṣìnà tí ó sì ṣe tó bá yíyá bíi àkíyàmà ní ìtaṣẹ́ àgbàmọ̀ ẹ̀rọ ẹnìyẹn pé sẹ́ mo lẹ́sẹ̀ tí mo fẹ́ gbà lọ́dọ̀ rẹ lónìí kò sí tí èdè bó ṣe jẹ́ sábẹ́ ànábì tó kí ló fẹ́ fi dín wájú ọlọ́run.